gbà yìí. Bàbá ẹgbẹ́ tí a ní o. Bàbá ẹgbẹ́ tí a ní o. Ọmọ la sọ̀rọ̀ kó ṣe lóòótọ́ bàbá ẹgbẹ́ tí a ní. Bàbá ẹgbẹ́ tí a ní o. Ẹgbẹ́ tí a ní o. Ọmọ la sọ̀rọ̀ kó ṣe lóòótọ́. followers. Probably we need to explain a little bit of the significance of Egbe, Elegbe, and so on and so forth. In fact, the Hausa call it Dawabi, the Igbo call it Owanji, Yoruba calls it Elegbe, Elere, Alarago,
journey here, they needed to be very committed to their members in the beyond where they came from. So one of the sessions you have been watching so far were telling us how some of these Ifa had predicted or Ifa had told to go and initiate or to sacrifice to appease their Egbe from the far beyond so that they could be able to succeed here on earth. Most of them, problems, queries, marriage, business, so many things. But have been the reason why some of them were here, you know, to appease their Egbe. And this Egbe, according to the belief of the Yoruba, were in different dimensions. It now depends on how and the kind of Egbe that is likely worrying most of these new adherents you have seen so far. So once again, this is number 2 of Kubayi Street, Alaso in Ayelaagbe, Lagos, where you have been watching, you have been witnessing the initiation of a lot of, most of them female anyway. You may say, why female? Yes, it's always female that were concerned when it comes to initiation into Egbe. So keep on watching. The Genesis television is all around to keep on giving you new innovation and a lot of festivals, selectively or collectively celebrated in different parts of our land. Welcome once again. lákòótán fún ọ̀pọ̀lọpọ̀ bíi wákàtí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú láti ń wo ayẹyẹ ọdún Aláràgbó, ayẹyẹ ọdún Ìgbárúnmalẹ̀. Èyí tó jẹ́ abala yìí tá a mú wá sórí ètò yìí fún wa ní ayẹyẹ Aláràgbó. Ní pàtàkì jùlọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ lóríṣiríṣi bí wọ́n ṣe ń ṣe ètùtù láti fi wọ́n mọ ojú òrìṣà Aláràgbó. Fún àǹfààní àwọn tí ò bá mọ̀, ẹlẹ́gbẹ́
eléré, aláráagbó, ìkan náà ní lédè Yorùbá. Àwọn Ẹ̀gbá ni wọ́n ń pè láláráagbó, lọ́pọ̀lọpọ̀ àwọn ibòmíì Ẹ̀gbẹ́ ni wọ́n ń pè, ṣùgbọ́n ìkankan náà ni ẹgbẹ́. Ìtumọ̀ Ẹgbẹ́rẹ́fun náà ni pé ẹgbẹ́ society, èyí tó túmọ̀ sí pé gbogbo àwọn ẹ̀dá tá a wà láyé pátá la ní ẹgbẹ́ ká tó wá síbí. Fún ìdí kan àbí míì, ìbáṣepọ̀ pàtàkì kan ti wà láàárín àwa tá a wà láyé yìí pẹ̀lú àwọn ẹgbẹ́ níbi tá a ti wá. Oríṣiríṣi ẹgbẹ́ tí oníkálukú dẹ̀ ní ló yàtọ̀ síra wọn, ṣùgbọ́n kò wá síbẹ̀ èèyàn ṣe wà láyé tí ò ní lẹ́gbẹ́, ṣùgbọ́n ipa tí irú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ máa ń ní lórí ẹnì kọ̀ọ̀kan ló yàtọ̀ síra wọn. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láǹfààní láti tètè ní ìmọ̀ bóyá nípa pé Ifá tètè fi júwe fún wọn, láti tètè fìdí ẹgbẹ́ wọn lélẹ̀, láti tètè fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹgbẹ́ ń béèrè láti fún wọn, òun làwọn tá a ti ń wò látẹ̀kọ́ yẹn. Èyí tí ó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ òkè ìṣòro inú ayé ẹnì kọ̀ọ̀kan wọn ló máa bẹ̀rẹ̀ sí ní di pẹ̀tẹ́lẹ̀. Ẹni tó ń wọ́mọ, ẹni tó ń wáya, ìdíwọ́ nípa iṣẹ́, ìdíwọ́ nípa oko, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi. Kì í wá ṣe pé torí pé ọ̀pọ̀lọpọ̀ a máa rò pé bóyá èṣù kan ló ń dín wọn, rárá, ṣùgbọ́n ó jẹ́ dandan wípé tá a bá ti jẹ́ ẹgbẹ́ ọmọ níbi tí a ti wá ní ìbò ní ayé kan ká tó wá síbí báyìí láti ní ẹgbẹ́. Àwọn ẹgbẹ́ tá a dẹ̀ ní ó ní nǹkan tó máa béèrè lọ́wọ́ wa, ọ̀nà tó dẹ̀ máa wá gbàgbà ń bì báyìí Ifá àbí ìṣẹ̀ǹbáyé ló máa láyé gbogbo wa láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a ti ṣàlàyé àti bí ayẹyẹ yìí ṣe lọ. Tó Olúwa máa wà pẹ̀lú wa. Ohun tá a wà fún náà ni the Genesis ìṣẹ̀ǹbáyé YouTube channel ní láti máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé báyìí wá kí gbogbo wa lè máa mọ̀, kó lè máa yé wa, ká má fi ojú àbùkù àbí ojú ẹ̀gàn wo àwọn àṣà ìbílẹ̀ wa. You are once again welcome to the Genesis Ìṣẹ̀ǹbáyé TV, where you have the privilege to have been watching the initiation of the Elegbes. So thank you very much for watching. My name is Olusegun Useni, cultural historian and advocate of Yoruba tradition. You're welcome once again.